àwọn akẹgbọ́ ọmọ fọ́yàn gbọ́yàn fọ́ ọmọ kọ́mọ ṣáà ti mú yan tọmọ bá ń sunkún kó lọ pè ìyá ẹ̀ wá ẹni kó wá gbé ẹ jẹ́ kó lọ pè ìyá ẹ̀ wá ọba ṣáájẹ́ náà wọ́n ń pè mí gbà yẹn. Aláǹgẹ̀rẹ̀ o Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. àwọn tó ń gbàgbọ́ mi pọ̀ láwọn eléré ń gbà yẹn Alájà Sàláwà ń gbàgbọ́ mi Ṣínà Peter wọ́n ń gbàgbọ́ mi Ṣínà Àkànní wọ́n olórin tó gbàgbọ́ mi pọ̀ gan-an mẹ́rin fẹ́ kà. Aláǹgẹ̀rẹ̀. gbà yẹn pẹ̀lú Ìlọrin Lálàfẹ́ Latif gbà yẹn àjọ máa ń gbàgbàgbà gbà yẹn tó bá kọ pé èmi làdá fàdágẹ́rì má sọ pé. Aláǹgẹ̀rẹ̀. àwọn tó tẹ̀lé mi tó ń kọrin báyìí kà wọ́n ètò 6-7 jẹ́ pé wọ́n yín láàrọ̀ lé mi dọ̀la. Aláǹgẹ̀rẹ̀. nígbà tí mo wà ní Ṣómólú yẹn jẹ́ pé obìnrin máa ń pọ̀ jù ọkùnrin bá jẹ́ 20 obìnrin á jẹ́ 100 ìbẹ̀rẹ̀ mo ti mú kọ́ mú la pé tẹ́ ẹ̀gbọ́n mo tún là bó tẹ́ àbúrò ìyá àtọmọ gan lọ mélòó la fẹ́ kà. Aláǹgẹ̀rẹ̀. so many records tí mo ṣe sílẹ̀ eléyìí tí mo wọ studio last pé fẹ́ lọ ṣe final in normal assassins gbà ẹ̀ẹ̀mejì ni wọ́n mú mi lá Greek wọ́n kọ́ mú mi ní Bariga ní roundabout ẹ̀wọ̀n gan náà ti attack mi tí mọ́tò pọ̀ rẹpẹtẹ. bóyá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. orúkọ mi ni Prince Teslim Àkànbí Adétọ́lá Labotewa ẹ̀rì mòjú ní mi Adétọ́lá Teslim ájú wọn lọ òṣèré lẹ́jọ́ ìjà lára tó ti ní ẹ̀ ò tọ́ bọ̀tọ̀ Àkànbí tẹ̀sí ṣáàmà wọn ní ìran wọn fojú sí ṣe bọ́ náà ò gbàbẹ̀ lọ Ọlọ́run oníṣọlá ò èèyàn kọ́ Anítẹ́sílímì màjáyé ẹ̀ kò sí nǹkan ìwọ ni Làbùtẹ́ Aláàjì Ṣómólú Bàrígà àwọn kan ní ṣàṣìbí kọ́tà Tẹ́sílímì lòtútù èmi náà kọ̀ṣọ́ lọ́hùn mà ló ń ṣe yẹn kì í ṣe mímọ̀ ṣe bàbá Múnirátù mi Àkànbí bàbá ní èso fò Adétọ́lá ẹ̀mọ́jẹ́ sìn ilẹ̀ tuntun ti dé ìgbà tí máa bẹ̀rẹ̀ iṣẹ́ orin that was 1976 a máa kó àwọn boys jọ ìgbà kí wọ́n jọ àwọn ajáde a máa pé eré yá wà mí lọ òde ẹni ò mọ̀nà tó bá tọ̀ wà níjà ajẹ́pà bá ń bá ìyá o ẹ jẹ́ ká rọ́pò òpó káyà lọ́dọ̀ wọn ènìyàn rere káyà lọ́dọ̀ ẹ jẹ́ káyà lọ́dọ̀ ṣe má máa hàn. mo bẹ̀rẹ̀ wílẹ̀ láti Ìjẹ̀bú-Òde 76 ìgbà tó máa di ní 79 mo padà sí Ṣómólú gbà yẹn pẹ̀lú Ìlọrin Lálàfẹ́ Latif gbà yẹn àjọ máa ń gbàgbàgbà gbà yẹn tó bá kọ pé èmi làdá fàdágẹ́rì má sọ pé alágbára kéètù ọ̀lẹ́ni ní Bàrígà àjọ ń bára wọn pò ń gbà yẹn títí gbà tí lọ́ọ̀lẹ́ lọ mo wá padà jókòó sí Ṣómólú gbà kan mo lọ jókòó sí Agége pẹ̀lú àwọn Lọ́fà Àdìsá àjọ wà àti eré Adéwẹ̀lẹ̀ tì àwọn ojú mẹ́ta káàkiri ńgbà yẹn ẹgbẹ́ gbà yẹn mo ń gbé Márọ̀kọ́ láti 79 yẹn gbogbo ìwọ̀n Márọ̀kọ́ mọ̀ sùn torí pákó ńgbà yẹn ẹni tó fẹ́ jọjọra ńgbà yẹn ní Síkàbàkà wà lóṣòdì ẹ ló máa ń kọrin ọmọ ní láti fún ó Àlàó Adémi Látìfù ají láti fún re ìyẹn lọ rí Alárápé nìyẹn ìgbà yẹn lè máa ń kọ bọ̀bọ̀ ṣáṣì bí kọ́tà owó ṣáàtì pé owó ṣáàtì àgbọ̀ ṣáṣì bí kọ́tà nígbà yẹn àjọ ń bára pò gbà yẹn gbogbo àná fẹ́ fi mú táwọn ní gbà yẹn káfíjọ wà níta gbà yẹn gbogbo àyẹn gbàjọ ń play ní Canary Africana gbogbo àjọ ń play kiri gbà yẹn Ṣínà Àkànní ti wà gbà yẹn ààrẹ àjọ wà Sunny T ọ̀hún ti jáde ìgbà tí mi ń play Nkrumah ní Sunny T ṣe ìránṣẹ́ mú wá sí Nkrumah àjọ ń play Nkrumah lébùté mẹ́ta èmi máa ń play every Tuesday kọ́ni Sunny T ń play Monday mo ìgbà tó bẹ̀rẹ̀ ìgbà yẹn náà tí mo jí wéré ìgbà tí mo wá wọ Ṣómólú 79 yẹn mo wá ṣe sí Fuji Alhaji Barrister lèmi ń wò ń gbà yẹn àtúnyá mo tún wo tàlájì Wasiu Ayinde náà gbà à ń fọ́lò àwọn méjì àfi ń ba bọ̀ ń gbà yẹn rẹ́kọ̀dì yẹn náà ó wọ́lẹ̀ díẹ̀ torí ọlọ́ngbẹ ààrẹ àwọn aláàánú a try láti ṣe mo so many records tí mo ṣe sílẹ̀ ẹ pé wọ studio eléyìí tí mo wọ studio last pé fẹ́ lọ ṣe final in normal assassins gbà yẹn mo ṣe rẹ́kọ̀dì yẹn gbà yẹn bẹ̀tì mo ti wà ní studio bẹ̀tì kì í ṣe finishing last kí n tá máa ṣe àárọ̀ ọjọ́ yẹn mo wá lọ sílé bábí pé kí n lọ gẹrun èèyàn assassin ṣe pọ̀ṣú mi nìyẹn ọ̀rẹ́ mi kan wá láti Àbújá gbà yẹn tó fẹ́ help mi òun ló fún mi ní 30,000 nígbà yẹn that was 1996 ló fún mi ní 30,000 gbà yẹn pé kí n fi ṣe kí n ṣe studio kí n ṣe everything ó ṣáà ló máa assist mi já
Gbádùn saloon táwọn àyíṣà bẹ̀rẹ̀ assassin ẹ̀ka mi mọ́ wọ́n dẹ̀ ní kí n fi Ṣómólú lẹ̀ láti bẹ̀rẹ̀ wọn máa pa mí mo dẹ̀ gbà mo ṣe filẹ̀ ni lórí pé ṣé omi nìkan ni ṣé òun nìkan àti pígbà yẹn tẹ̀sí Ṣómólú òun nìkan ẹni gbà yẹn Ṣómólú Bàrígà gbogbo ẹni mo mú papọ̀ ńgbà yẹn kóńtà wa ẹ̀gbọ́n láàrin ẹ̀jẹ̀ sí wa kóńtà Síkírù Òkìjì Ràmọ́nà Àyìndé Táídù Wálé Pàsúmà Sòròkí àpọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn torí pé every time torí kèmí ń súnlé máa ń travel lè wà lábìjàn mo lè wà ní Kútọ́nù France Àlárí nǹkan kan máa ń travel káàkiri tí mo kì í gbélé mo lè lọ play lẹ́ni sí kó jẹ́ pé next month máa tó wálé nígbà yẹn bẹ́ẹ̀ tí ìwà mú nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn tó fi rán assassin yẹn àwọn assassin yẹn wá jẹ́ àwọn tẹ́ pé mo ti help rí nígbà yẹn wọ́n fi escape mi tó báyìí bẹ́ẹ̀ wọn apá mi jọ yẹn èrò sọ pé ṣé mo máa wọn ìjọba wọn play l'Ógbómọ̀ṣọ́ ìjọba náà ṣògbómọ̀ṣọ́ de ìmọ̀ á play fún káàkiri Òṣogbo de ìmọ̀ á play wọn ọba gbogbo wọn ọba yẹn ló mọ̀ mí wọn ọba alákẹ́ lójú ọba tó mọ̀ mí nígbà yẹn kan máa ń sún lóye kan ọba yẹn kan yẹn máa ń sún bẹ̀ ìyá tó ń ṣe Ọ̀ṣọ́ṣogbo yẹn ó máa ń wálé mi a máa jọ sùn báyìí lórí bẹ́ẹ̀dì wọn máa wá láti Òṣogbo wá sọ́dọ̀ mi nígbà tí mo sá sínú igbó yìí ni o nígbà wà nínú igbó gidi tó sì lé mo sá wá síbà yẹn gbà tó pé mo máa ń play nígbà yẹn gbà yẹn wọn máa ń gbé mi wá bálẹ̀ ìlú ìgbà àwọn ọmọ yẹn máa gbé mi wá máa ṣe kó mo fún wọn màá ti lọ that was 97 màá play fún kò tí ì sílé kankan gbà yẹn kò sílé kankan kò sẹ́ni tó ti fẹ́ lọ sábà gbà tí assassin ti lé mi ẹ̀ẹ̀mejì ni wọ́n mú mi láà Greek wọ́n kọ́ mú mi ní Bàrígà ní roundabout ẹ̀wọ̀n gan-an ti attack mi tí mọ́tò pọ̀ rẹpẹtẹ tí èrò pọ̀ tó ní transport pọ̀ kò sẹ́ni bọ́dì tó wá ní wọ́n gbé mọ́tò wá ìjọ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ aládùúgbò bá ti ń wú ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ń jagun tí ìlú bá ti ń wú ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ń jagun inú fámìlì ó máa jagun ó máa jagun ọ̀rẹ́ ó máa jagun àdúgbò ó máa jagun ìlú bọ́rọ̀ iṣẹ́ fújì ṣe rí nìyẹn àwọn tó yọ ń bẹ̀ ni wọ́n rí ṣe ìgbà yẹn náà tákẹ́ ìyá wà bàbá wà ní nǹkan yẹn máa tún owó tí mo ń sá káàkiri yẹn màá rẹ́ni sá lọ bá ìgbà yẹn kò sẹ́ni tí fẹ́ lọ sá lọ bá àwọn tí mo fọkàn sí pé màá tún sá lọ bá gan ọ̀tá before àwọn kan tí wọ́n ṣe tán ní kí ya kọ́tà mi ya wèrè tí wọ́n ṣe yẹn náà mo escape ń bẹ̀ gbà tó tún máa alassassin tún dé mo á wò kí ta ni fẹ́ lọ bá ní ẹ̀kọ́ mo ń sá padà sí Ìjẹ̀bú-Òde ni mo dá Greek wọ́n pe lágbélé bọ́sọ̀ wọ́n ti pé jẹ́ kí n máa lọ sọ́dọ̀ baálẹ̀ tó wà ń gbólómù yẹn jàre ẹsẹ̀ mo fi rìn ìwọ gbólómù yẹn mo wá bá wọn mo wá dúpẹ́ lọ́jọ́ ènìyàn tí alhamdulillah ìgbà yẹn àsìkò mímọ rẹ lágbólé fújì ṣẹ́rájò àkọ́kọ́ ló ti kọ́kọ́ mi ṣọgbọ́n oníṣọ́nà ló làbẹ́rẹ́ àgbẹ̀dẹ ló lẹ́wì onítẹ̀ bá gbọ́ lẹ́nu tẹ́sí límì ìgbàlódé tẹ́ bá gbọ́ kí máa ṣe tẹ́ ní bọ́dí yóò lọ́lẹ́mí sáyà lọ́gọ̀dọ̀ mi alẹ́ mi náà kọ̀ tí tọ́lá tẹ́sílì mi ẹ̀rìmọ̀jẹ́ ti dé ọmọ hàn ṣáájà tẹ́sílì mi fún àlórin àdídùn yẹn ìwọ náà kọ̀ ọlọ́run àlóṣogbo mo ti wá kọrin Adétọ́lá ti dé bàbá Múnírátù torí mi ò wáyé máyà ní tèmi ọlọ́run níṣọ̀lá fún mi ṣèbéyàn kọ́ mímọ̀ ṣe kọ́ ọlọ́run ló láti ṣe bàbá lókè wá gbé mi sókè mo pẹ́ èèyàn rere ẹgbẹ́ tẹ̀sí mi lárugẹ èèyàn rere ẹgbẹ́ tẹ̀sí mi lárugẹ àwọn tí ẹ̀rí ilẹ̀ máa ń ròyìn ohun tí tẹ̀sí límìrì tó ń já wọn lápá ó dìdí ìlú bàrí irú ẹ̀ wọ́n gbòmìnira bó dìdí ìlú bàrí irú ẹ̀ wọ́n gbòmìnira. láyé ìgbà tí mo play gate hotel ìgbà yẹn ni mo san ọmọ iṣẹ́ mi lórí tagbátàgbá Sérékòdé kọkàn ìgbà yẹn máa ń kọ Sérékòdé iṣẹ́ ara ẹ̀ ni mo dẹ̀ rí tó ń bá mi jó mo tún rí tó ń bá mi yọ̀ aláhì kì í ṣàrá ẹ̀ kò ṣá lè bá mi jó kò tún lè bá mi yọ̀ ara ẹ̀ ní gateway tẹ̀ ní ìgbà yẹn Alhaji Sule Japot latest manager mi pẹ̀lú Sami Kije. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. àwọn tó ń gbàgbọ́ mi pọ̀ láwọn eléré ń gbà yẹn Alájà Sàláwà ń gbàgbọ́ mi Ṣínà Peter wọ́n ń gbàgbọ́ mi Ṣínà Àkànní wọ́n eléré tó gbàgbọ́ mi pọ̀ gan-an mẹ́rin fẹ́ kà Mọ̀rúfù Ebi tó wà lábẹ́òkúta èèyàn mi nì Ṣíìsìndì
ara ẹ̀ ni is not indeed kì í ṣara ẹ̀ ṣerékodé 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 kì í ṣara wa kì í ṣara wa ṣerékodé kò ya gbẹ̀ǹkùlé kò ya fẹ́ dànù kiri jìgá gẹ̀rẹ̀ǹjẹ̀gẹ́ oní ìlú tèmi fọ́ọ̀mù fún nígbà yẹn tí mo fún tèmi nìyẹn. ẹ̀ náà a tún lo nóbì tó dé ìdọ̀ǹtẹ̀ tẹ̀sí mi o nóbì tó dé alákàn bí tẹ̀sí mi ìdí tí ń bẹ lẹ́yìn lọ́yàn tí ń bẹ níwájú nóbì tó dé o mo ti wá tipẹ́tipẹ́ nóbì látàyà alálùmọ́lẹ̀ nóbì ìdí kan ṣẹlẹ̀ nígbà ẹni tó bá lo nǹkan tó gbọ́ ẹ̀yọ wọ́n máa ní orin ẹ̀ ni nóbì tó dé ìdọ̀ǹtẹ̀ àkànbí o. nóbì tó dé alákàn bí tẹ̀sí mi nídìí tí ń bẹ lẹ́yìn lọ́yàn tí ń bẹ níwájú nóbì tó dé o àti wá tipẹ́tipẹ́ nóbì látàyà lálùmọ́lẹ̀ nóbì tó ìgbanigba ẹ̀dá nílé ayé ẹ̀dá tó bá jìyà àjọrọ̀ pẹ́pẹ́pẹ́ jìjì àti lu yẹn mo ti ṣe gbogbo àwọn 1995 94 mo ti kọ́ gbogbo àwọn yẹn torí ẹ̀dọ́ a máa ń kìpù ẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ ọmọ gbọ́yàn fọ́ ọmọ kọ́mọ ṣáà ti mú yan tọmọ bá ń sunkún kó lọ pè ya ẹ wá ẹni kó wá gbé ẹ jẹ́ kó lọ pè ya ẹ wá ọba ṣàjẹ náà wọ́n ń pè mí gbà yẹn sà àwọn agbésẹ sí Ṣómólú ọba ṣàjẹ mo gbadé lókìjọ mo jẹ ẹkẹrin amúlùdù nígbà tó ń fẹ́ Alhaji Wasiu Ayinde jẹ Chief amúlùdù ọfọgìjọ èmi mo jẹ ẹkẹrin amúlùdù ọfọgìjọ gbà yẹn ọba ṣàjẹ mo gbọ́ tó ń pè mí gbà yẹn ìgbà táwọn náà dẹ́ ti ṣe jẹ́ pé àwọn Ọlọ́run tó wá gbógun wọn jù wa àwọn àbáàsì kankan ẹni tẹ́lẹ̀ tó bá ti dé ńgbà yẹn tó bá kọrin táyé bá ti gbà mọ́ lọ́wọ́ òun ló mọ̀ padà pé àwọn bíi Mọ̀rúfà Àkànbí Lateef Àkànbí wọ́n pọ̀ orúkọ táwọn ọmọ méjì tún lò sí wọ́n ti change wọn bẹ́ẹ̀ àwọn tó tẹ̀lé mi tó ń kọrin báyìí kà wọ́n tó 6-7 jẹ́ pé wọ́n yín láàrọ̀ lé mi dọ̀la especially níjẹ̀bú-Òde níjẹ̀bú mo ṣe Ọ̀gbẹ̀fẹ̀ káàkiri máa mi tó ti padà sílùú wọ́n yìí lọ àròlé tẹ̀sílímì tó ti bá wọ bẹ̀ lẹ́nu wọ́n yìí máa ń wọ bẹ̀ tí àwọn ọmọ pé kò tàbí gbà kan nọ́mbà mi ní 081 04 36 7546 081 04 36 7546 WhatsApp nọ́mbà mi nìyẹn. láyé ìgbà tí mo wà ní Ṣómólú yẹn jẹ́ pé obìnrin máa ń pọ̀ jù tí wọ́n bá fẹ́ play tó obìnrin làwọn ti máa ń tún àwọn WhatsApp gbomi obìnrin máa pọ̀ if ma fẹ́ play ọkùnrin bá jẹ́ 20 obìnrin á jẹ́ 100 jẹ́ pé wọ́n máa ń bò mí gan ìgbà ni mo ti mú kọ́ mú la pé tẹ́ ẹ̀gbọ́n mo tún là bó tẹ́ àbúrò tó dáa bá fẹ́ lè ànímọ̀ pé tẹ́gbọ́n tàbúrò ni wọ́n àti máa tó fẹ́ òun náà bàbá ń gbà yẹn ó pọ̀ ìyá àtọmọ gan lọ mélòó la fẹ́ kà torí ìyàwó pọ̀ ń gbà yẹn àti ẹ̀lẹ́sọ̀ obìnrin ti pọ̀ jù alọ́mọdé yìí fẹ́ mi kó tètè sọ̀rọ̀ pé òun fẹ́ mi alọ́mọdé ìyàwó akọ lẹ́tà mark application ọmọ kò máa kọ lẹ́tà déédéé lẹ́gbẹ̀ẹ́ mark application àtúnfi yẹn mu tí bá ti sọ ságbó báyìí irú máa ti pọ̀ alọ́mọdé yìí fẹ́ mi kó tètè sọ̀rọ̀ pé òun fẹ́ mi alọ́mọdé ẹ̀ka application máa kọ lẹ́tà ọ̀yà máa lọ́mọ́tò yẹn làánà yí síbẹ̀ yẹn ọ̀yà máa kọ application déédéé ẹ̀ máa kọ lẹ́tà application yẹn lásán máa kọ kò sí bàbá kí n tó kọ̀ lágbọ̀n yẹn obìnrin mẹ́wàá kọ application àwọn akọ wọn mú wá àwọn mánéjà mi náà máa lọ bá àwọn mánéjà ló máa bẹ̀ mí ètò bá lówó lọ́ṣà ni mánéjà máa gbé wá sọ́dọ̀ mi àbá àgbẹ̀nsá ni torí nǹkan tó gbé wa ṣubú òye lọ́hùn àfikà lọ́hùn kó gbé wa sókè àdẹ̀ráyè gbogbo yẹn mọ́ báyìí àti torí nǹkan tó gbé wọn ṣubú àmọ́ kàn má kọ lẹ́tà mọ́ àwọn bàbá 08104367546 08104367546 Prince Teslim Akande Adetola Pariso Space Organization Labote Wango Ṣómólú Tẹ̀bátí Alhaji Gboko Odù.